ẹni tó abuse nígbà tóun wà ní 10 years òun dẹ̀ tún padà dó nígbà tóun ti tó yàn dó ìgbà yẹn ó máa ń lé ó máa ń rin okó òun mọ́nú òbu ẹ̀ ní so òun wá mọ̀ sọ pé okay àǹtí wọ́n gbé mi súnmọ́ ọ̀dọ̀ wọn báyìí wọ́n á ti okó mi bọ̀ ní òbu wọn ibẹ̀ gbóná ọmọ ọdún 10 ni mo wà kì í ṣe pé gbóná bẹ́ẹ̀ náà bọ̀ ó warm ibi tí mi ò tó kó bọ̀ rí wọ́n á mú ọwọ́ wọn méjèèjì wọ́n á fi síbi ìdí mi wọ́n á lẹ̀ mọ́ tó máa sọ pé ojú àtúrà rí òwe àkàlàmọ̀gbò ó ní ẹ máa gbọ́ kì í sọ̀rọ̀ ìyá mi àmọ́ ọ̀rẹ́ sísítà mi kì í ṣe pé bí ok ẹ jẹ́ explain fún yín àbúrò ìyá mi ọ̀rẹ́ wọn obìnrin àwọn ni àbúrò ìyá mi ọ̀rẹ́ wọn obìnrin àwọn ni àkókò lọ́lọ́ dé ń bẹ̀ mo lọ gbébẹ̀ fúngbà díẹ̀ ni nígbà tí bàbá mi kú tó kù ìyá mi nìkan wọ́n fi ní kí n lọ máa gbọ́dọ̀ àbúrò àwọn dẹ̀ ní àwọn ọmọ wọn bímọ 2 ọkùnrin àwọn méjèèjì èmi náà tí mo lọ gbébẹ̀ ọkùnrin ni mí mo fi lọ gbébẹ̀ àbúrò mi ni ò bá lọ bọ̀ obìnrin ní àbúrò mi ọmọ 3 nìyá wa bí ọkùnrin 2 obìnrin kan so obìnrin ló wà láàrin kékeré ọkùnrin nìyá mi ń gbé lọ́wọ́ tí bàbá mi fi kú àǹtí Ṣeun nígbà tí mo débẹ̀ wọ́n ní skul àwọn ọmọ wọn ni màá máa lọ ọkọ wọn ní pé òun á máa tọ́ mi fún wọn máa sanwó skul mi òun á máa tọ́ mi ó jẹ́ ìsanwó skul mi lóòótọ́ ó ń tọ́ mi so wọ́n bá mi ṣe skul àwọn ọmọ yẹn ó wá ní ọjọ́ kan ọ̀rẹ́ wọn yìí àwọn ọmọ ìmá lọ ń ṣeré lọ́dọ̀ ọ̀rẹ́ wọn èmi náà bá lọ síbẹ̀ nígbà tá a débẹ̀ torí ọ̀rẹ́ wọn yẹn ní ọmọ tó ọ̀rẹ́ wọn náà ní wọ́n lọ́kọ o wọ́n ní ọmọ tó éèjì wa tá a máa lọ ń ṣeré ńbẹ̀ ṣùgbọ́n a ṣe débẹ̀ gbogbo à ń ṣeré mo sọ fáwọn ọmọ yẹn pé mo fẹ́ tọ̀ wọ́n á ní kí n wọlé kí n lọ tọ̀ gbàtí máa wọlé máa sọ mọ́ wọn pé please ma I want to wee wọ́n bá ní kí n lọ tọ̀ síbẹ̀ yẹn bá lọ tọ̀ the next thing bí wọ́n rí mi ní o láti kékeré mo ti lóko àǹtí Ṣeun nígbà tí mo lọ́mọ ọdún 12 gan-an ṣàpò 10 years nígbà yẹn nígbà tí mo pọ́ ọmọ ọdún 12 tí ẹ bá rí okó mi ńgbà náà bí àǹtí bí wúmà yìí tí mo ṣe lọ tọ̀ mo wá ń padà bọ̀ èmi wá ń bẹ́ẹ̀ mi ṣe ń tó èmi ń kánjú pé iṣẹ́ máa lọ wọ́n bá pè mí wá jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe ṣòkòtò ẹ̀ ọmọ ọdún 10 ni mímú lè ṣe ṣòkòtò mi fúnra lára mi kí ẹ̀rìn lèmi pé lórí bí yàrá náà ṣe kí ẹ̀ fún wa nìyẹn wọ́n bá ṣe wọ́n bá ní okó ẹ̀ wọ́n bá yọ okó mi jáde kó nu ṣòkòtò mi àwọn pé mo ti kíbọ̀ kí nǹkan wá sí ìwúrí wọ́n bá ní wá ti káwọn bá mi ṣe wọ́n bá tu wọ́n bá mú okó mi jáde wọ́n bá ní ṣé okó tó fi okó ẹ̀ rè wọ́n sì àbọ̀ ṣe fọwọ́ kàn wọ́n ní wọ́n wá ní kí n máa ṣe wọ́n bá mi ṣe wọ́n ní kó máa lọ gbà tó pẹ́ díẹ̀ wọ́n bá pe ọmọ wọn tájọ ń ṣeré wọ́n bá pè wọ́n bá fún lówó wọ́n bá ní wúra bisikíìtì wọ́n bá ní káwọn méjì yẹn tẹ̀lé lọ wọ́n bá ní you don go ṣọ̀pá àlejò ní ẹ̀wọ̀ tí mojú lẹ̀ àwọn ilé tí mojú lẹ̀ o wọ́n bá ní ok ma wọ́n bá ní kóun wá jókòó wọ́n ṣàrò ọmọ yẹn bóun ṣe wọlé tóun wá jókòó wọ́n bá ní ṣé àwọn ilé fọwọ́ kókó mi lẹ́ẹ̀kan sí ẹ̀wọ̀n ọmọ kékeré mo ṣáà ń wò wọ́n tú zip wọ́n fọ́ mọ́kó mi jáde bó ṣe mọ́kó mi nìyẹn wọ́n bọ́ ṣòkòtò mi tán ni o wọ́n bọ́ tán ṣe bó ṣe mọ́kó mi nìyẹn wọ́n kàn tó kó mi bọ inú òbó wọn ni òbí wa gbóná ó gbóná wọ́ọ̀mù wọ́n ní wọ́n ní don't worry you don't like it olóhùn ò sọ kankan wọ́n bá mú ọwọ́ wọ́n bá fi ń rìn wọ́n bá mú ọwọ́ níbi dí wọn wọ́n á ṣe báyìí wọ́n bá ṣe báyìí àwọn yẹn máa tó dé wọ́n máa wọlé dé wọ́n ṣàn fọwọ́ gbé ìdí òun sí ibi òbí wọn wọ́n ṣàn ṣe ọjọ́ kan náà àwọn yẹn ṣe dé nìyẹn wọ́n jẹ́ tilẹ̀kùn lẹ́yìn wọ́n ṣe báwọn yẹn ṣe kẹlẹ̀kùn wọ́n bá ní ṣé ti dé ni wọ́n ní yẹn mọ́mí this the biscuit wọ́n ní this tùmí nínú wọ́n ní pé is here wọ́n á ṣàlẹ̀ wọ̀ ṣòkòtò fún wọn á mú biscuit wọn ṣe pé àlejò lélẹ̀ wọ́n bá fóun ní 3 wọ́n fáwọn yòókù ní ọyọ kọ̀ọ̀kan wọ́n fóun ní 3 wọ́n ní wọ́n wá ní àṣẹ pé àlejò lélẹ́yìí kò wá sọ́dọ̀ wá rí kìíní kan òun wá jẹ bisikíìtì yẹn òun lọ so ara àwọn ò wá ṣe mọ́ òun wá sọ fún àwọn yẹn pé wọ́n jẹ́ káwọn máa lọ sílé but òun ò ní ẹnu ó ní wọn ní kó má sọ ńlé o wọn sọ pé má sọ ńlé ṣe ní ó ní òun ò ní ẹnu láti sọ ńlé because sóun fẹ́ sọ pé wọ́n ti okó òun bọ̀ ní òbò wọn ni kí ló mọ̀ tó àti ìbọ̀ ó ní bó ń ṣe lọ nìyẹn ìgbà tóun délé ọ̀rẹ́ yẹn kàn wá lọ́pọ̀lọ́ òun ó sì ń jẹ́ yẹn lọ́pọ̀lọ́ òun onígbà tó di Saturday tó tẹ̀lé
àwọn ètò pàwọn tó fẹ́ lọ ṣeré ń bẹ̀ wọ́n ní òun ò lọ mọ́mí wọn sọ pé go now, go with your friends now, pé òun náà fi wàá fi màdúgbò dáadáa pé ọmọ tó jẹ́ǹtì ni àwọn ilé máa tó kọ́ ẹ ó ní òun ṣàtẹ̀lé wọn lọ gbà tóun débẹ̀ òun sọ òun ṣe gbà tóun fẹ́ tọ̀ òun bọ́ tanú géètì wọn òun lọ tọ̀ ni gbà òun tó ń fi wọlé padà ó lóun sọ pé òun fẹ́ tọ̀ àwọn yòókù náà onígbà wọn ṣe ń ṣe nìyẹn ó nígbà tí ó wá di tó pẹ́ díẹ̀ wọ́n bá tó pe àwọn yẹn pé kọ́ lọ ra bisikíìtì wá kóun wọlé wọ́n bá sọ pé àwọn tó follow them wọ́n ní pé wọ́n má tẹ̀lé wọn lọ jáde jẹ́kọ́ lọ́n ti wọn ẹ̀mọ̀ àgbàlagbà ó lóun bá tó dákẹ́ òun bá tún wọlé wá tóun wọlé wọ́n bá ní kí what happen to you, don't you like it wọ́n bá tún ṣí ọyàn wọn wọ́n bá ní kó mọ ọyàn wọn wọ́n bá ní no I don't like it wọ́n ní what do you mean if you suck it you will like it, if you suck it you will like it wọ́n ṣáà force ẹ̀sùn lẹ́nu you be sucking as a baby you will like it no I don't like it mommy I don't like it wọ́n ní yẹn wọ́n ní and I will give you something wọ́n náà ti ṣeun ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntóyè àti ṣe olúwa ṣe ọmọ àkànjú lórúkọ mi ẹ wá nǹkan fìdí ẹkẹjọ wọn fi ti gbé àwọ̀rọ̀ tó pọ̀rọ̀ báyìí lọ́mọdé ti máa ń jẹ ẹ wò díẹ̀ ọmọkùnrin òtó àti múra ẹ̀ mo sì mọ̀ pé very soon àmọ́ ìyẹn èèyàn ẹ ti dá wa dá o ọlọ́lá ń bẹ́nu yín yẹn pàtàkì ń bẹ́nu yín ẹ jẹ́ àṣẹ díẹ̀ ọmọkùnrin òtó sínú múvì ẹ jọ̀ọ́ ẹ support kàríà yìí ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tí ẹ máa ń sọ pé nàláì síbi fídíò mi ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń wo fídíò mi tẹ́ ẹ máa ń wò pé ọmọ yẹn ṣiṣẹ́ gidi ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń wò wá tínú máa ń bí yín ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ó san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ sí rí ó ní wọ́n bá ní I don't like it wọ́n bá ní pé òun máa láìkẹ́ wọ́n ṣáà bọ́ sókòtò òun first náà ni o wọ́n ṣáà tó chokó yẹn bọ̀bẹ̀ wọ́n bá ní kóun máa ṣe báyìí ó nígbà tó wọ́n wá ń ṣe yẹn ó ní this time around òun tí ó ní ẹlẹ́ẹ̀kejì nìyẹn o kò dé gbogbo àtọ́tò kó bọ̀ kò jẹ́ tuntun sóhun mọ́ but mo tún ṣe ń lọ mọ́ ó ní wọ́n á ní don't tell anybody and I will give you something wọ́n bá wọlé wọ́n bá mú 500 naira wọ́n bá fóun wọ́n bá ní keep it o when you reach school tomorrow use it to buy something ó lóun bá ní pé okay náà àwọn bá tún lọ gbàtọ́ gbọ́ bá bisikíìtì wọn tún fóun mẹ́ta àwọn bá tún lọ ó ní ọ̀tún sáwọ́dẹ̀ tó tẹ̀lé àwọn tó jọ àwọn máa ń wá ní weekend wá ṣe lọ́dọ̀ wọn ni torí gẹ̀mí pé during the week àwọn máa ń lọ school ó ní ẹlẹ́ẹ̀kẹta táwọn wá lọ yẹn ó ní wọ́n tó ráwọn yẹn ṣe bó ṣe máa ràn wọ́n ṣẹ́ bẹ́ẹ̀ tó máa ràn wọ́n ṣẹ́ lérò yìí ó wá jìnnà àwọn méjì ọmọ ẹ̀gbọ́n àbúrò mọ́mì òun yẹn wọ́n tẹ̀lé wọn lọ wọ́n ní kóun dúró wọ́n wá wọlé lérò yìí wọ́n wọnú yàrá lérò yìí wọ́n wá bọ́ sókòtò òun lérò yìí wọ́n ti ra ice cream sílẹ̀ wọ́n fóun ní ice cream kóun la onóhun ti ń gbàgbé nǹkan tóun ṣe bó ṣe gba ice cream gbóyàn tóun lẹ́nu òun mú pàtó òun mú òun mọyàn yẹn wọ́n wá ní kóun máa bọ̀ ó ní ìyá yìí dàgbà o wọ́n á tẹ̀hún sílẹ̀ okó òun náà ti dúró báyìí wọ́n á tẹ̀hún òun á sùn sórí bẹ́ẹ̀dì wọn ó ní wọ́n á bẹ̀rẹ̀ wọn ò jókòó lé o bí kékeré wọn bẹ̀rẹ̀ wọ́n á ṣe báyìí wọ́n á lọ wọ́n á bọ̀ níbi kí wọ́n ṣáà bẹ̀rẹ̀ síbi okó òun wọ́n ṣáà lọ wọ́n ṣáà bọ̀ ṣé mọ̀ òun kéré sí wọn wọ́n jẹ́ ìṣe bó ṣe sùn wọn ní spinny me wọ́n á ní pé kóun dúró wọ́n ṣe wà sùn wọ́n á yà tán wọn kẹ́tẹ́kẹ́tà wọ́n á mú òun sáàrin òbò wọn báyìí wọ́n á fi okó òun máa gbó òbò wọn báyìí ó ní bí wọ́n ṣe ń fokó òun máa gbó wọ́n sọ pé spinny me wọ́n á ní okay sorry ó ní yẹ ẹ̀ má dà ó dà o báwọn jẹ́ ṣe wá ń ṣe ni every Saturday òun ló máa rán wọn létí pé I will not go into mommy again tó fi ṣetán òun secondary school báwọn ṣe ń lọ nìyẹn àwọn dẹ̀ ṣe for 3 years after 3 years mọ́mí àwọn sọ pé àwọn fẹ́ move kó yẹn ṣáìdì bẹ̀rẹ̀ pé àwọn fẹ́ máa move lọ sí Ìbàdàn so òun láti tẹ̀lé wọn jẹ́ still lòun ti kó ní lòun ti tẹ̀lé mọ́mí wọn so SS1 lòun lọ wọlé sí ní Ìbàdàn bó ṣe lọ gbà tóun wá dé Ìbàdàn ó ní àǹtí ṣeun ó wà níbi fúláàtì táwọn ń gbé ó ní ọmọ ọ̀dọ̀ ẹnìkan bẹ̀ ọmọ ọ̀dọ̀ yẹn kéré ó ló wà níbi fúláàtì yẹn ó ní àǹtí ṣeun ọmọ ọ̀dọ̀ yìí òun kọ́kọ́ sọ fún pé báwo ni kíríkọ̀ ń bá ṣe ọmọ ọ̀dọ̀ ní o tó máa ń sọ ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀ ń tà wọ́n ọmọ mi òun ti ríṣẹ́ so òun wà ń bẹ òun gbé bẹ́ẹ̀ so ọmọ ọ̀dọ̀ yẹn tó bá ti wá lọ ra nǹkan ọ̀hún àjọ ọmọ ọ̀dọ̀ yẹn máa jò òun lọ ọ̀bọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ègún yẹn ó ní bóun ṣe introduce ẹ̀ sí ìbálòpọ̀ nìyẹn torí àwọn máa ń lọ bẹ̀ kódà wọ́n máa ń gbà mí gan mọ́ máa ń ránṣẹ́ tó máa wá sọ́dọ̀ àwọn fúláàtì àwọn ẹnu ọ̀nà kan náà máa ẹnu step kan náà máa gbàgbọ́n òkè but fúláàtì wọn lélẹ̀ fúláàtì àwọn lélẹ̀ ṣùgbọ́n táwọn ti bẹ̀rẹ̀ sí jọ ṣeré nìyẹn pọ́ùn jẹ́ ti wà lẹ́sẹ̀ 1 ó ní nǹkan tó ń fojú ọmọ ìdírí ó lóun dó
Ondo ó ní ọmọ ètò wá burú débi pé ọmọ ètò kọ́ wọn bó ṣe máa ń dó fúrọ̀ àwọn ọmọ sáìdì ọmọ ègùn yẹn ni ó ní òun dó ọmọ yẹn títí àgbàtàn mọ́ ọmọ yẹn lọ ẹni tí wọ́n bá tún ti gbọ́ ọmọ ọ̀dọ̀ mi níbẹ̀ òun àtún máa bá ṣeré òun àtún máa bá wọn ṣeré òun àtún introduce dídó sí wọn ó ní wọn àtún bẹ̀rẹ̀ sí máa dó wọn ó ní bá ti kúrò ní báyìí àwọn máa bọ̀ lẹ́nu géètì àwọn máa dóra wọn òun bẹ̀rẹ̀ sí máa dó wọn ó ní nǹkan tó ń ṣe yẹn títí ó náà ti ṣeun mo fẹ́ sọ fún yín pé nígbà tí mo wá dàgbà tí mo wọ wá institution tí mo dàgbà tí mo ṣe kinní mo wá trap padà sọ́dọ̀ àbúrò mọ́mì mi yẹn nígbà tí mo débẹ̀ àwọn kan mo ti di big girl mo ti di big boy so mo wá trap padà síbẹ̀ wọ́n sọ pé ẹjọ́ má bínú àǹtí kan báyìí tí ọ̀rẹ́ yín tá máa ń ṣe kinní wọ́n ní ó ṣe rántí wọn mú mi gbọ́ láhàn wọ́n ti kúrò ní ibi báyìí wọ́n ti kọ́lé sí sáìdì aboru sáìdì yẹn ní sáìdì yànnàpẹ́dàmọ́ kìíní kan wọ́n ní wípé kọjọ kọ́ fóun ní nọ́mbà wọn wípé òun á ní nọ́mbà wọn so miss wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n bá fóun nọ́mbà wọn ó ní bóun ṣe pé wọ́n nìyẹn wọ́n bá ní ta ló ń sọ̀rọ̀ òun bá sọ fún wọn pé tùmí nínú ló ń sọ̀rọ̀ tùmí nínú wo ni ó lóun bá ní tí mo wá gbẹ́dọ̀ mọ́ mi lágbájá tẹ máa ń fokó mi sínú òbò yín tùmí nínú báwo ni báwo tó ṣe kéde nọ́mbà mi ó wá sọ pé ìgbà tó wá kí wọn ni láti school ó ti wọ school ọ ní mo ti wọ school ibodò àyù Ìbàdàn ni mo wà mo kò wá kí wọn bíbá yẹn ṣọ́wà pa òní òun wà pa pé òun fẹ́ rí wọn ọba ní òun ní òun fẹ́ rí wọn pé bọ́ọ̀lù ṣe lè rí wọn ọba ní pé àwọn òde sí around báyìí o ọba ní pé òkè ìjọ òun máa wá sáìdì Ìbàdàn pé òun kò fẹ́ rí wọn ni ọba ní ìtọ́ àbá ti fẹ́ wá sí Ìbàdàn àwọn máa jẹ́ kó mọ̀ ṣé nọ́mbà ìlélẹ̀ àwọn máa save ẹ̀ wọ́n ní òun bá ní ó dàbọ̀ onígbà tó ó pé ijọ́ mélòó kan nǹkan ni kóun kí wọn padà òun rí pé òun ò lè pè wọ́n ti block òun rí pé lórí WhatsApp wọ́n ti block òun òun ní ẹ block òun kẹ̀ ara o ẹ lè block òun àwọn ò tí ì parí iṣẹ́ o ó ní bí òun tún ṣe mú nọ́mbà mi tóun tó ní òun tó pè wọ́n ó ní kí ló tẹ block mi ṣe mọ̀ pé abuse mi gbà yẹn ni kí ló tẹ wá block mi kí ló ọ̀rọ̀ tí màá ti ń jọ sọ́njọ́ yẹn everything wà recorded so kẹlẹ̀ mọ̀ yìí pé everything ẹ lè parọ́ pé abuse mi ìdúró wá bá yín jà mo ní pé kẹ́ ẹ wá ó ní wò dẹ̀ record voice kankan mo ní pé kẹ́ ẹ wá kájọ sọ̀rọ̀ mo fẹ́ rí yín ni ó dà nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọmọ kan tó ṣẹlẹ̀ ojú tó pè mí yẹn kájọpọ̀ mi wà tó sí ṣùgbọ́n kó wà láàmà ṣẹlẹ̀ kíníkan wọ́n ní ṣé nígbà tóun náà wá sọ́dọ̀ yín tẹ̀ ń bóun lájọṣepọ̀ ṣé bẹ́ẹ̀ lọ́kọ̀ náà ń gbà yẹn ó ní kò wá pé sí gbà yẹn ìjọ kan òun wà ní ẹ má búlọ̀kì òun mọ́ o báyìí tí wá sí Ìbàdàn ẹ̀mẹ̀ òun àti ń gbọ́dọ̀ ríra níjọ́ yìí kó wà ní òun wà ní school òun ti wà ní 411 gbáyà àwọn tí ń múra ó ní òun kẹ́rin tí kọ́ yẹn wọlé ni ẹ̀bẹ̀ pé kí yẹn flash yẹn bim ó ní wọn ní àtàlẹ́ òun á pè nọ́mbà yẹn padà ó bá já wọn wọ́n bá ní àwọn wá ṣe nǹkan ní Ìbàdàn ni àwọn ní káwọn wá wò ní ibi tí ìgbèlè wà ní Ìbàdàn ọmọ ìjà pé tẹ́lẹ̀ yẹn má wọrí ní sáìdì bẹ̀yẹn ẹ̀kọ́ gbé mọ́tò ìṣẹ́pọ̀ ìlọsí ibi báyìí ó sì gbé ní oníbò ṣe wá hòtẹ́ẹ̀lì kan tó wà òkè oníbẹ̀rẹ̀ wọn lọ wọn ní hòtẹ́ẹ̀lì wà ní òní ẹ̀bẹ̀ ni mo wà ṣe bẹ́ẹ̀ múyàn lọ́wọ́ tó bá jẹ́ múyàn lọ́wọ́ kẹ́ni ẹ jókòó sí reception wọn náà wọn múyàn lọ́wọ́ òní rúùmù báyìí ló ń wà kan máa bọ̀ nígbà tó wá dé rúùmù yẹn ó ní nǹkan tó ń fẹ́ fi ṣe ni pé ẹni tó abuse nígbà tóun wà ní 10 years òun jẹ́ tún padà dó nígbà tóun ti tó yàn dó ìgbà yẹn ó máa ń lé ó máa ń rin okó òun mọ́nú òbu ẹ̀ ní so òun wá mọ̀ sọ pé òkè èmi náà fẹ́ dó yín nígbà tí mo lè dó yàn ó ní bó ṣe dé wọ́n ní wọ́n ṣàwọlé wọ́n bó ṣe dé wọ́n wọnú rúùmù yẹn wọ́n bá jókòó wọ́n bá ní jọ̀ọ́ nítorí ọlọ́ ọkùnrin ẹni jọ̀ọ́ nítorí ọlọ́ má bínú gbogbo táwọn ṣe ń gbà yẹn àwọn wà depressed ní ọkọ àwọn òṣègbà kò bá àwọn lájọṣepọ̀ òṣèkìní ọlọ́run dẹ́wà ṣe ní ìsìn àárín àwọn ti wá gún àwọn òdè fẹ́ lọ bẹ́ẹ̀ni bọ́ọ̀dì àwọn fẹ́ lọ bọ́kùnrin kan ní ìyìn sọ pé nǹkan tẹ̀ ṣe fún mi ò dá mo fẹ́ kí mi àti ń dóra wa nígbà tí mo wà ní kékeré lè abuse mi press charges against yín mo kàn fẹ́ kí mi àti ń dóra wa bá ní báwo làwọn ṣe máa bú ẹgbẹ́ ọmọ àwọn náà ìgbà yẹn náà ẹgbẹ́ ọmọ yín náà mo jẹ́ tẹ̀ fi dómi ń gbà yẹn ó ní ìyá yìí ó bá ń bẹ àwọn ní rárá o òun ṣáà ti gba rúùmù ẹ̀wọ̀ ìgbà kò sí kámẹ́rà ń bẹ èmi àti yín ká tún jọ dóra wa ó ní báwọn tó ṣe ní bí ìyá ìṣe ní pé sí nǹkan tó mú fẹ́ nìyẹn ni ìyá ìbá bọ́ sọ wọn á ní kó ìyá ìṣòro ìbẹ́jọ́ ó ní òun á yàtọ̀ ìyá ìdàdà bó ṣe yàtọ̀ ọjọ́ náà òun gbá ọkọ̀ sí ó ní òun dó ìyá ìdáadáa ó ní òun dó wọ́n ó ní ẹ̀yin lẹ jábàálẹ̀ òun ó ṣe fulfill nǹkan tó wọ́n á ṣe ní ayé ni ìyá wa ní pé kóun jọ kóun máa ìbá kóun máa sọ̀rọ̀ yẹn òun fẹ́ kẹ́ níbọ̀dọ̀ òun fẹ́ kóun pè wọ́n mọ́ ó ní òun ní pè yín mọ́ kí n fẹ́
mi ì pè yín mọ́ mo kàn mọ́ ti fi pé ibi tágbàlagbà bá dàgbà dé ibẹ̀ lọmọ kékeré ti máa bá ẹ máa tẹ́ bá ní ìdí ẹ lọ́rọ̀ kó rọ́bà kẹ́ ẹ máa fi dúra yín ebi ní kẹ́ ẹ máa abuse àwọn ọmọ kéékèèké well no problem òun ti dáríjì yín o òun ò dẹ̀ ní nǹkan kan against yín mọ́ ó ní bí àṣẹ ní pé òun ṣe nìyẹn ó ní àǹtí ṣeun láti ìgbà yẹn báyìí tó ń bá gbé àwọn kọ́ pé àwọn àdéhùn kíyà ẹ̀ tó ẹni báwo ni ṣé wàá pa kíní kan ìyá ẹ̀ ní òwò àwọn wa mọ̀ ó dà pé òun àtọkọ ẹ̀ ti jọ wà ní good order wò sí wàhálà mọ́ láàrin wọn òun ò dẹ̀ sọ fún ẹ̀dá àlàyé kan àfi bóun ṣe ń sọ fún ilé ní ẹni the first person tó wọn kọ́ máa sọ fún àmọ́ nǹkan tó ìyá yẹn kọ́kọ́ tó kọ́ òun yẹn òun tẹ́pẹ́ oní oko oní tó wọn láìpẹ́ kó jọ gbogbo ẹni tó dàgbà jù lọ dáadáa because gbogbo wọn ṣe ó ní nǹkan kan tó máa ọ̀rọ̀ mọ̀ kan tó máa yẹ nínú òbò wọn tó máa láìpẹ́ láti dó. Thank you so much. God bless you.